Kú dédé àsìkò gbogbo tẹ́ ti ń gbọ́ mi àti gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí fẹ́ dé, jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú wa, olùpamọ́ wa, látìlẹ́yìn wa, Ọlọ́run tí kò fìgbà kan fi wá sílẹ̀, a dúpẹ́ fún àánú àti ojú rere ńlá láti tún rí ọjọ́rú àkọ́kọ́ nínú oṣù ìkọkànlá. A gbàdúrà wípé ire, owó, ayọ̀, ìtẹ̀síwájú, ìgbéga àti àlùyọ yóò rú wá fún wa lénìí ní orúkọ Jésù. Àti wípé ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́rú ọjọ́ karùn-ún oṣù ìkọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé gbígbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run apá kejì. Gbígbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n, wọ́n á sì máa tọ̀ mí lẹ́yìn. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù bákan náà orí ìkẹwàá ẹsẹ̀ ìkíní dé ìkẹrìndínlógún. Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkíní dé ìkẹrìndínlógún, ṣùgbọ́n a ó ṣe pépèpé nítorí àkókò wa. Lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọ inú agbo àgùntàn, ṣùgbọ́n tí ó bá gba ibòmíràn gun òkè, òun ni olè àti ọlọ́ṣà. Ṣùgbọ́n ẹni tí ó bá ẹnu ọ̀nà wọlé, òun ní í ṣe olùṣọ́ àwọn àgùntàn. Ẹ jẹ́ kí a lọ sí orí ẹsẹ̀ ìkeje. Nítorí náà Jésù wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, èmi ni ilẹ̀kùn àwọn àgùntàn. Olè àti ọlọ́ṣà ni gbogbo àwọn tí ó ti wá síwájú mi, ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn o. Èmi ni ilẹ̀kùn. Bí ẹnikẹ́ni bá ọ̀dọ̀ mi wọlé, òun ni a ó gbàlà, yóò wọlé, yóò sì jáde, yóò sì rí koríko. Ìkẹwàá, olè kì í wá bí kò ṣe láti jalè, láti pa, láti parun. Èmi wá kí wọn kí ó lè ní ìyè, àní kí wọn kí ó lè ní lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ kí a lọ sí ìkẹrìnlá. Èmi ni olùṣọ́ àgùntàn rere o, mo sì mọ àwọn àgùntàn tèmi, àwọn tèmi sì mọ̀ mí, gẹ́gẹ́ bí bàbá mi bó ti mọ̀ mí, tí èmi sì mọ bàbá mi, mo sì fi ẹ̀mí mi lélẹ̀ nítorí àwọn àgùntàn. Ìkẹrìndínlógún. Èmi sì ní àwọn àgùntàn mìíràn o, tí kìí ṣe ti àwọn agbo yìí o. Àwọn ni èmi kò lè ṣe aláìmú wá pẹ̀lú, wọn yóò sì gbọ́ ohùn mi, wọn yóò sì jẹ́ agbo kan, olùṣọ́ àgùntàn kan. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ o láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́rú. Ẹsẹ̀ àkọ́sórí wa tòní sọ fún wa pé ẹnikẹ́ni tó bá jẹ́ àgùntàn nínú agbo Ọlọ́run, ó yẹ láti gbọ́ ohùn rẹ̀ lóòrèkóòrè. Nígbà tí o bá gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀, yóò tọ́ ọ sọ́nà ní ọ̀nà rẹ̀ gbogbo. Ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn, ní àkókò ìpàdé kan, àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wọ́n ní àríyànjiyàn lórí ẹni tí a ó dìbò fún nínú àwọn olùdíje fún ipò ààrẹ gbòógì, àwọn méjì ní Nàìjíríà. Èmi náà wà nínú ìpàdé náà. Mo sì wí pé, ará, ǹjẹ́ Ọlọ́run ti sọ fún yín pé ọ̀kan nínú wọn yóò di ààrẹ? Ǹjẹ́ ó sọ fún yín pé ìdìbò yóò tilẹ̀ wá, àti pé bóyá èsì ìdìbò náà yóò fẹsẹ̀ múlẹ̀? Ǹjẹ́ ó sọ fún yín èyí tí ó fẹ́ nínú àwọn méjèèjì? Mo sọ fún wọn ní tèmi o, n kò tí ì gbọ́ ohun kan, kò sì tí ì sọ ohun kankan fún mi. Mo ti ń bi í pé ta ni yóò jẹ́ ààrẹ, ṣùgbọ́n kò tí ì dá mi lóhùn o. Èyí tí ó túmọ̀ sí pé bóyá mo ti ń béèrè ìbéèrè tí ó lòdì. Mo máa yí ìbéèrè náà padà sí ǹjẹ́ ìdìbò yóò wá bí? Ṣé wọn yóò sì gba èsì rẹ̀ bí? Kò pẹ́ lẹ́yìn ìpàdé náà o, à ń ṣe ìpàdé àwọn olùṣọ́ àgùntàn nínú ìjọ ìràpadà ti Ọlọ́run. Mo sì sọ fún àwọn tó wà níbẹ̀ pé Ọlọ́run ti padà dá mi lóhùn nípa ètò ìdìbò náà o. Ó sọ pé ọ̀kan nínú àwọn olùdíje yóò jáwé olúborí, ṣùgbọ́n wọn kò ní fààyè gbà o láti ṣe àkóso. Èyí sì ni ohun tó ṣẹlẹ̀ gan-an.
bíbi Ọlọ́run léèrè nípa àwọn ìṣẹ̀lẹ̀ àti dídúró dè é láti sọ̀rọ̀ yóò ran Kìrìsìtẹ́nì lọ́wọ́ láti gbé ayé tó rékọjá ìrújú. Ní òwúrọ̀ ọjọ́ kan, mo bi Ọlọ́run léèrè pé ọ̀nà wo ni kí n gbà lọ sí ibi iṣẹ́ láti yàgò fún súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lónìí. Ó ní, o kò ní kúrò nínú ilé lónìí o. Mo bẹ̀rẹ̀ sí ní lo Bíbélì fún ẹni tí ó kọ ọ́. Olúwa, ó sọ pé ẹni tí kò bá ṣiṣẹ́ kò yẹ kí ó jẹun o. Ọ̀rọ̀ rẹ náà tún sọ pé, wo ọkùnrin tó fi àìṣe ìmẹ́lẹ́ ṣe iṣẹ́ rẹ̀ yóò dúró níwájú ọba, kì yóò dúró níwájú àwọn ènìyàn lásán. Ó kọ̀ jálẹ̀ o. Torí náà mo wí pé, kò burú o. Tí wọ́n bá dá mi dúró, ó dá mi lójú pé ìwọ yóò pèsè iṣẹ́ mìíràn fún mi. Ní àkókò náà ni mi ò tí ì gbọ́ rédíò. Torí náà mi ò mọ̀ pé ìdìtẹ̀gbàjọba ológun ti ṣẹlẹ̀. Láìpẹ́ lẹ́yìn náà, rògbòdìyàn kan ṣẹlẹ̀ nínú ilé ìwé kan tí ó wà níwájú ilé mi, tí àwọn òbí sì ń sáré láti lọ mú àwọn ọmọ wọn. Ìgbà yẹn ni mo tó wá tan rédíò mi tí mo sì gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ohùn Ọlọ́run ló dáàbò bò mí o. Tí mo kúrò lọ́wọ́ rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ níta tí n kò fi bọ́ sínú rògbòdìyàn. Olùfẹ́, kọ́ ẹ̀mí rẹ̀ láti gbọ́ ohùn Ọlọ́run nípa lílo àsìkò ní iwájú rẹ̀, kíka ọ̀rọ̀ rẹ̀, jíjọ́sìn àti dídúró dè é. Ohùn rẹ̀ yóò tọ́ ọ sọ́nà o, tí ìwọ yóò sì rìn, yóò sì pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo. Kókó àdúrà bàbá, jọ̀wọ́ sí mi ní etí o láti máa gbọ́ dáadáa nígbà gbogbo. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa ẹ jọ̀wọ́ ẹ ṣí mi létí láti máa gbọ́ ohùn yín, láti máa gbọ́ yín nígbà gbogbo, kí n lè mọ ohun tó yẹ kí n ṣe ní àkókò tó yẹ kí n ṣe. Ọlọ́run yóò ṣí sí wa ní etí ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá o. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí àdúrà yín. Ó dàbọ̀.